Ọlọ́run má jẹ́ kí ìbànújẹ́ yálé wa o. Àwọn mọ́tò kan ló gbiná sílé epo, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sì kú níbẹ̀. Ilé ló dìídì láná lójijì tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá sì bàjẹ́. Kí ni ìdí tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sáwọn èèyàn rẹ̀? Ẹni tó jẹ́ èèyàn rẹ̀ fẹ́ kọ́lé, ó lọ ralẹ̀, ìgbà tójò dé tójò rọ̀, gbogbo ohun tó wà nínú ilé ẹni tó ń ṣe tọlọ́run lòjò kó sí. Ta ló wá ń dá wàhálà sílẹ̀? Ta lẹni náà tó jẹ́ kí aburú yìí máa ṣẹlẹ̀? Ta ló ń finá ọmọ jó ni? Ta ni ó ń dá ṣúgbà sílẹ̀ nínú ayé? Kí ni ìdí tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sáwọn èèyàn rẹ̀? Kọ́láwọlé Àtàndá Adéjòjò lórúkọ mi, Katsina T Sugar. Ọ̀rọ̀ kan ni mo mú wá lásìkò yìí tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ènìyàn kẹ́ ẹ bá mi ronú sí. Ọlọ́run ló dá ayé. Ọlọ́run sì sọ pé ká máa ṣe dáadáa nínú ayé. Àwọn èèyàn gan nígbàgbọ́ pé ẹni tó bá jọmọlúàbí láwùjọ lèèyàn gidi. Ìbéèrè kan ni mo fẹ́ kájọ wá ojútùú sí o. Kí ni ìdí tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sí èèyàn rẹ̀? Ìwọ náà lè ti ronú sí ọ̀rọ̀ yẹn. Àjálù gbòde kan. Kí lọ́lọ́run wá fẹ́ bá a ṣe sí gbogbo àwọn aburú àti àjálù tó ń ṣẹlẹ̀ yìí o? Ìlú kan ni tọkọ-tìyàwó kan wà tí wọ́n jẹ́ olùfẹ́ Ọlọ́run àti olùfẹ́ àwọn ènìyàn. Ọ̀pọ̀ ará àdúgbò ló ń sọ nípa tọkọ-tìyàwó náà pé èèyàn gidi ni wọ́n. Ṣùgbọ́n kò tọ́jọ́ kò tó ṣù. Ìyàwó bẹ̀rẹ̀ àìsàn tó sì ní ìpèníjà àrùn jẹjẹrẹ. Àrùn yìí ló pa ìyàwó. Àwọn olólùfẹ́ àti abánisíṣẹ́ àti gbogbo alábàáṣiṣẹ́ gan sọ pé irú kí leléyìí? Kí ló dé tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sí èèyàn rẹ̀? Ó fẹ́rẹ̀ jẹ́ pé ibi gbogbo ni ìṣẹ̀lẹ̀ burúkú ti ń ṣẹlẹ̀ lónìí. Ìwà ọ̀daràn sì ń peléke sí nínú ayé. Àwọn àjálù gbáǹkọ́gbì tó ń rẹ̀mí ènìyàn ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ayé o. Bẹ́ẹ̀ ni ọ̀wọ́n gógó ọjà tó ń ṣe ìpalára fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ni ìdí tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sí èèyàn rẹ̀? Ṣé ẹ̀bi Ọlọ́run ni? Ṣé àfọwọ́fà àwọn kan ni? Àbí ó kàn ṣàdédé ṣẹlẹ̀ ni? Ṣé òfin kámà ni? Ìyẹn òfin àṣesílẹ̀ làbọ̀ á bá táwọn kan nígbàgbọ́ ń bẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Ọlọ́run ni Olódùmarè tó sì nífẹ̀ẹ́ wa, kí nìdí tó fi gba àwọn nǹkan yìí láti máa ṣẹlẹ̀? Kí wá lójútùú sí gbogbo súgbàsúlà tó wà nínú ayé? Kí ló dé tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sí èèyàn rẹ̀? Màá fẹ́ lo àwọn àkọsílẹ̀ díẹ̀ nínú Bíbélì. Psalm orí 145 ẹsẹ̀ 17. Ó ní olódodo ni Ọlọ́run ní gbogbo ọ̀nà rẹ̀. Ìwé Jacob orí 5 ẹsẹ̀ 15 náà sọ̀rọ̀. Ó ní Ọlọ́run jẹ́ oníjẹ̀lẹ́ńkẹ́ gidigidi, nínú ìfẹ́ ni, tí ó sì jẹ́ aláàánú. Bí àwọn àkọsílẹ̀ Bíbélì yìí bá lè sọ bẹ́ẹ̀, kí ló wá dé? Ọlọ́run kọ́ ló ń fa àwọn nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n ṣó wà lẹ́yìn àwọn èèyàn tó ń hùwà burúkú ni? Rárá. Torí ọ̀rọ̀ Ọlọ́run náà sọ̀rọ̀ kan. Ó ní nígbà tí ẹnikẹ́ni bá wà lábẹ́ àdánwò, kí ó má ṣe sọ pé Ọlọ́run ló ń dán òun wò. Kí nìdí? Nítorí a lè fi ohun tó jẹ́ ibi dán Ọlọ́run wò. Bẹ́ẹ̀ lòun fúnra rẹ̀ kò sì lè fi ibi dán èèyàn wò. Lótìítọ́, àwọn ìdí tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sáwọn èèyàn rèé o. Èèyàn lè ṣe kòńgẹ́ ibi láìrò tẹ́lẹ̀. Ọjọ́ kọ̀ọ̀kan ló kún fún ibi. Ibi kọ̀ọ̀kan sì ń bá ọjọ́ kọ̀ọ̀kan rìn. Ara àwọn ìdí tá a fi gbọ́dọ̀ máa pe ohun tó dára mọ́ ara wa nìyẹn o. Bí èèyàn bá ń rìn lásìkò bẹ́ẹ̀, ó lè ṣèpalára fún un. Ohun kejì tó tún lè fà rèé,
ṣé àfọwọ́fà àwọn ènìyàn ni? Nígbà míì, àfọwọ́fà máa ń ṣe àwọn àkóbá ibi sínú ayé ẹni tó dára. Fún àpẹẹrẹ, ẹni tó jẹ́yàn rẹ̀ fẹ́ kọ́lé, ó lọ ralẹ̀ síbi tí omi wà, kò sí gọ́tà kankan ládùúgbò. Ìgbà tójò dé tójò rọ̀, gbogbo ohun tó wà nínú ilé ẹni tó ń ṣe tọlọ́run lòjò kó sí. Ṣọlọ́run nìyẹn. Ọ̀pọ̀ nínú wa lónìí là ń lo mọ́tò táà kì í yẹ̀ wò. Àwọn àsìkò kan wà tó yẹ kó jẹ́ pé àwọn ẹ̀rọ ìjánu ọkọ̀ ó yẹ ká ṣe àtúnṣe sí tá à ń pè ní bírèkì. Ẹlòmíì tí ń lo bírèkì mọ́tò ẹ̀ ń sìn ó ti lé lọ́dún kan. Ó wá ń lọ lójú títì lọ́jọ́ kan ló dìídì tẹ̀ ẹ́. Bó ṣe tẹ̀ ẹ́ ló bá ṣe yọ̀ọ̀. Mọ́tò bá mórí lé lúgbó. Ẹ gbọ́, ṣọlọ́run ló tún fà yẹn. Kí nìdí tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sáwọn èèyàn rẹ̀? Àwọn ìwà ibi tó burú jáì tó ń tọwọ́ àwọn ènìyàn ṣẹlẹ̀ ó ń dákún wàhálà àti làásìgbò tó wà lásìkò yìí. Ọ̀pọ̀ ìdí ló fà á tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sáwọn èèyàn rẹ̀ lónìí. Ìkan tún wà tá à ń pè ní òfin kámà. Ìyẹn ni pé àṣesílẹ̀ làbọ̀ wá bá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lónìí tí yà ń jẹ kìkì nítorí ohun tí àwọn òbí àwọn ẹlòmíín ti ṣe sílẹ̀. Òbí àwọn ẹlòmíín ti hùwà èpè tó sì jẹ́ pé láti ìran kan títí dé ìran kan ni. Bẹ́ẹ̀ kò sì ní dúró. Ìwọ náà bá mi ṣàkíyèsí àwọn èèyàn tó mọ̀ tó ń ṣe tọlọ́run dáadáa. Táwọn èèyàn á tún máa sọ fún pé ṣérú yín ló yẹ kí lè ṣẹlẹ̀ sí. Ọ̀kẹ́ àìmọye èèyàn ló gbà wípé ìyà tó ń jẹ àwọn ènìyàn ní í ṣe pẹ̀lú òfin kámà. Ẹni tó bá gba irú òfin yìí sábà máa ń gba kámú pé ìyà tó tọ́ sí òun àti àwọn ẹlòmíràn làwọn ń jẹ. Àmọ́ òótọ́ kan ni pé ẹ̀kọ́ yìí kò fúnni ní ìrètí pé ìwà burúkú máa kásẹ̀ nílẹ̀. Wọ́n gbà pé ọ̀nà kan ṣoṣo tí èèyàn fi máa bọ́ lọ́wọ́ ìyà yìí ni pé kí onítọ̀hún má wá sínú ayé rárá. Ẹ̀kọ́ yìí yàtọ̀ pátápátá sí ohun tí Bíbélì sọ o. Ta ló wá ń dá wàhálà sílẹ̀? Ta lẹni náà tó jẹ́ kí aburú yìí máa ṣẹlẹ̀? Ta ló ń finá ọmọ jóni? Ta ni ó ń dá ṣúgbà sílẹ̀ nínú ayé? Ẹnìkan tí ẹ̀kọ́ fi kọ́ wa ni. Sátánì èṣù ló dá wàhálà sílẹ̀ o. Áńgẹ́lì dáradára kan ni tẹ́lẹ̀. Òun náà sì wà ní ọ̀dọ̀ Ọlọ́run nígbà tí ìṣẹ̀dá bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nípa ẹ̀mí ìjọra ẹni lójú àti ìgbéraga, òun ló fà á tó fi yí padà sí Ọlọ́run. Tó sì sọ wípé bí Ọlọ́run bá ń pàṣẹ tirẹ̀, òun náà ní àṣẹ lórí àwọn kan. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀ tó ń wá ibi lénìí nígbà tán bá máa sọ lọ sọ́bọ̀, wọ́n á lè ṣù ní. Gbogbo ẹ̀dá tó mọ̀ pé èṣù wà náà ló mọ̀ pọ́lọ́run wà. Ṣùgbọ́n ohun tó ní kálukú wáyàn láti ṣe ló yàtọ̀ síra wọn. Ojúmọ́ ọjọ́ kọ̀ọ̀kan tó bá jáde ńlé máa pe ohun tó dára mọ́ra rẹ. Ìwọ náà ṣàkíyèsí ìgbésí ayé rẹ dáadáa lórí ohun tó ń là kọjá. Ẹnìkan tí wọ́n ń sọ fún pé kó má lọ síbì kan mọ́, ó tún yọ́kẹ́lẹ́ lọ síbẹ̀. Ìgbà tó débẹ̀ ó ń pa àwọn aráalé ẹ̀. Ó ní ibi tẹ́ ẹ ní kí n má lọ ni mo tún lọ yìí o, wọ́n fẹ́ gbàdúrà fún yín o. Ìwà wa fúnra wa náà ń fa wàhálà tó ń kó sí wa lára. Ẹ jẹ́ kó ní kálukú wa ṣàkíyèsí ara wa ní apá ibi tó bá ti kàn wá. Kí ni ìdí tí nǹkan burúkú fi ń ṣẹlẹ̀ sí èèyàn rẹ̀? Ẹ̀yin onílàákàyè tẹ́ ẹ ti gbọ́ mi, ọgbọ́n àti òye tí yín pọ̀ ju tèmi lọ. Ẹ̀yin náà ẹ máa bá mi kọ́mẹ̀ǹtì síbẹ̀. Ọlọ́run nínú àánú ẹ bí ọdún ṣe ń parí lọ yìí o. Má fi wá káàdì ọdún o. Ọlọ́run má jẹ́ kí ìbànújẹ́ yálé wa o. Àwọn mọ́tò kan ló gbiná sílé epo. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sì kú níbẹ̀. Ilé ló dìídì laná lójijì.
tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá sì bàjẹ́. Àwa tá à ń dáná nínú ilé àti fẹ́ bọ́ sásìkò ọyẹ́, ẹ jẹ́ ká máa ṣọ́ gáàsì wa dáadáa, kó ní kálukú wá ṣe àwọn àtúnṣe níbi tó bá ti yẹ nínú ayé wa. Kọ́láwọlé Àtàndá Adéjòjò lórúkọ mi, Kasnati Sugar. Ẹ lè join page wa Kasnati Sugar 1, láburú ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wa o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá, ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.